sọ̀yà o. Ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilé tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Kò sóhun tó dàbí òmìnira ó mà sún mi. Pẹ̀ràn Yorùbá ń sùn ju ogún mọ̀dé o. Yorùbá nation ní kẹ́nà tí wá ẹjẹ́ àrèlé o. Ẹjẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilẹ̀ tíyá ọmọ Yorùbá ẹjẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Àjò ilé dòdòdò kó dídẹrẹ ọmọ rẹ̀ wò. Bó ti wò kó dídẹrẹ ọpẹ́ lájò tó a ní ń rè wò dandan mo kí gbogbo ọmọ Yorùbá kalẹ̀ mo kí n kú dédé àkókò yìí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbóhùn mi jákèjádò àgbáńlá ayé arílùmọ bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tún so lówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Wọ́pọ̀ ìfẹ́ ìdòjú ọ̀tá lọ. Àkàndá mo ti parọ́wà láìmọye ìgbà wípé kápá òtẹ̀tì ká gbé ìfẹ́ sókè sí làwọn èèyàn kan tó ń kọrin kówókówó ibi tá a rò pé a ti bá ọgbọ́n agọ̀ lápadà bá ń bẹ̀ ó jẹ́ kó dunni. Bọ́ká bá ń lọ tàbí sẹ́mi ń dáná ta ló máa dúró. Ẹ jẹ́ ká múra wa. Àmọye ìgbà láti sọ̀rọ̀ fún wọn wípé àìrìn pọ̀ ní sọmọ ejò lófò wípé bọ́ká bá síwájú tí sègbé tẹ̀lé tí òjò là ń wọ́ rúru bọ̀ lẹ́yìn òun àti mọ́nàmọ́ná àti jomijòkè àti paramọ́lẹ̀ tí wọ́n jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lẹ́yìn ẹni ó bá lórí láyà kó wà ní wọn lẹ́gbẹ́ ọdẹ ṣùgbọ́n bí àwa èèyàn kan ṣe ń gbé sókè làwọn èèyàn kan ń fà á wálẹ̀ Yorùbá nation Yorùbá nation Yorùbá nation kí náà ní tiwa nu. Lọ́mọ ìyá dòdò yín. Ẹ jẹ́ àrèlé wa ká lè gbádùn Yorùbá o. Ilẹ̀ tíyá ọmọ Yorùbá jẹ́ àrèlé. Èyí tá a ṣe lóko ẹrú tó ilé tìyá o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti dùn Àjàó àró awíkó. Solution Peace Properties in conjunction with Agview Investment. Shirts yearly and we sell very cheap. Aláṣọ àlà Prọfẹ̀sọ̀ Akíntóyè bàbá ẹ̀sùn sẹ́yìn alágbóbá ni wọ́n o. Solution Peace Tops and trader. Here is the opportunity. Yorùbá ọmọ òdòdó wa kí ló ṣẹlẹ̀ torúkọ wá dìyàn wọn láwùsá o ló pè wá lórúkọ o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Yorùbá ọmọ òdòdó wa kí ló ṣẹlẹ̀ torúkọ wá dìyàn wọn láwùsá o ló pè wá lórúkọ o ẹ̀yin àgbáyé ẹ dákun ẹ là wá lóye o. Bọ́mọdé ò bá tán yóò bá àrọ́bá o àrọ́bá o òun ni bàbá ìtàn gbogbo Yorùbá ẹ ronú jinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin àgbáyé
dákun ẹ là wá lóye o Yorùbá. Yorùbá ẹ ronú o ọ̀rọ̀ yìí ń fẹ́ àpérò ẹ bá jẹ́ ká sòwò papọ̀ ká má bà á dẹ́rù ni. Yorùbá ẹ ronú o ọ̀rọ̀ yìí ń fẹ́ àpérò ẹ bá jẹ́ ká sòwò pọ̀ ká má bà á dẹ́rù ni. Nàìjíríà ti tàn o ìjì orí táìmù là ń lò ẹni tó bá tanra rẹ̀ lóko Fúlàní ti gbọ̀n wáyọ̀. Yorùbá ẹ ronú o ọ̀rọ̀ yìí ń fẹ́ àpérò ẹ bá jẹ́ ká sowọ́ pọ̀ ká má bà á dẹ́rù ni. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ mo ní sẹ́ rántí orin yẹn Yorùbá ronú tí mo ti ṣe sẹ́yìn. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ́ ẹgbẹ́ àrò ní mú gbajúmọ̀ àjọkò ló ẹ̀rìn ni ní mú. Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi mú kí gbogbo ẹ̀yin Àkàndá mo kí gbogbo wa káàbọ̀ mo kí gbogbo wa kú àtàárọ̀ báwo nílé báwo níṣẹ́ ẹ kú lè lọ bíbọ̀ látàárọ̀ ntàjẹ́ là ń wá káàkiri àní pàdé tí ó jẹ́ wa lágbára Ọlọ́run Odídẹrẹ́ kì í kú sóko wá jẹ àti mí àtẹ̀yìn àní bọ́ sẹ́nu ìkókó apanijẹ ìkókó ajégun jẹran bẹ́ẹ̀ là ní bọ́ sí àhámọ́ Ọlọ́run ní jẹ́ kí ọwọ́ ọ̀tá kó ká wa olóyè Sunday Adéyẹmọ ibikíbi tó bá wà kí àlàáfíà Ọlọ́run kó tó ọ bẹ́ẹ̀ ni omi ara àtẹ̀jẹ́ ara rẹ kó gba ìwòsàn lágbára Ọlọ́run àìsàn káìsàn ò ní dè ọ́ mọ́lẹ̀ àìsàn káìsàn ò ní gbé ọgúnlẹ̀ lágbára Ọlọ́run ẹ jẹ́ ká gbólóhùn kan tàbí méjì ẹ jẹ́ ká fi àdúrà ránṣẹ́ sí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà níbikíbi tó bá wà lálẹ́ yìí kí Ọlọ́run kó bá wa fi àlàáfíà tó péye kó bá wa fi ta lọ́rẹ because ìròyìn tá a gbọ́ náà ni wípé ó tẹ olóyè Sunday Adéyẹmọ díẹ̀ ó nílò ìtọ́jú lóòótọ́ a nígbàgbọ́ wípé orílẹ̀-èdè Kútọ́nù ó ṣètò ìlera tó péye fún lílé tó túmọ̀ sí pé ó compulsory fún wọn láti tọ́jú ẹ̀ torí wípé olóyè Sunday Adéyẹmọ ti dọmọ ìjọba kì í sọmọ Nàìjíríà nìkan ọmọ gbogbo àgbáyé ni kì í sọmọ Yorùbá nìkan ọmọ gbogbo àgbáyé ni ibi tó wà ń gbogbo àgbáyé ti mọ̀ pé ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ lílé tó túmọ̀ sí wípé bí ìrà bá rìn lásán orílẹ̀-èdè Kútọ́nù wọ́n gbọ́dọ̀ dáhùn sí ọkàn wa balẹ̀ wípé nǹkan kan ò ní ṣe níbi tó wà ṣùgbọ́n ìmọ̀lẹ́ ń gbàwẹ̀ ó lóun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún bó bá lọ́lọ́run rínú jẹ́ káyé náà ó ròde afẹ́ kórílẹ̀-èdè Kútọ́nù kí wọ́n kó àkóyawọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́sẹ̀ níbi tó wà ń kí ni wọ́n ń dá dúró fún ó yẹ kí wọ́n sọ fún gbogbo ayé ìdí pàtàkì tí wọ́n fi ń dá dúró tó bá jẹ́ lórí ẹ̀sùn tí wọ́n láwọn fi kàn án wípé ó wọ ìlú àwọn lọ́nà àìtọ́ mo ti sọ láàárọ̀ wípé kò sẹ́ni tí ń lọ sí Kútọ́nù lọ́nà tọ́tọ́ mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà pé kò sẹ́ni tó ń lọ sí Kútọ́nù ní ọ̀nà tọ́tọ́ ìdí ni pé kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ń wọ pílẹ̀nì wọ̀ kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ń lo helicopter lọ kì í ṣe orílẹ̀-èdè tí wọ́n ń fi físà wọ̀ orílẹ̀-èdè tó jẹ́ pé kálukú ń lọ láàárọ̀ àwọn èèyàn kan ń lọ láàárọ̀ wọ́n ń dé lọ́sàn-án àwọn kan ń lọ láàárọ̀ wọ́n ń dé lálẹ́ àwọn kan ń lọ lọ́sàn-án wọ́n ń dé lálẹ́ àwọn èèyàn kan ń lọ lálẹ́ wọ́n ń dé láàárọ̀ ọjọ́ kejì òun náà ni káràkátà láàrin Republic of Benin àti Nàìjíríà ó súnmọ́ra wọn that is láti dé ìrókò sí ìgọ̀lọ̀ bó bá ti yí sí ìgọ̀lọ̀ ó ti bọ́ sí Republic of Benin nu bó bá ti bọ́ dé ìrókò ó ti bọ́ sí Nàìjíríà nu so káràkátà àwọn tí ń tó oúnjẹ ń lọ tó oúnjẹ ní gọ̀lọ̀ àwọn tí ń ta nǹkan wá ń ta nǹkan ní ìdí ìrókò lélẹ̀ tó túmọ̀ sí wípé à ń wọbẹ̀ lọ́nà tọ́tọ́ àbí lọ́nà àìtọ́ kankan kò ṣẹlẹ̀ kò sí nǹkan tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀ so olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní kéèsì kankan ní Kútọ́nù kí Kútọ́nù ọ̀yọ̀ǹda ẹ̀ kí wọ́n jẹ́ kó máa lọ síbi tí ń lọ láyọ̀ àtàláfíà now
ọ̀rọ̀ tó gbé mi wá lálẹ́ yìí ọ̀rọ̀ Ìbà Gani Adams ni ọ̀rọ̀ tó bá sojú ìlú ọ̀farasin tẹ́ bá wò dáadáa ẹ rí wípé èmi Àkàndá ti sọ̀rọ̀ púpọ̀ nípa olóyè Gani Adams lára ẹni wípé attention seeker ni attention seeker kí n pè é lédè Ìbàdàn ẹni tó jẹ́ wípé ògo àná ló ń lò kí n tún lò bẹ́ẹ̀ yẹn ìdí ni wípé ayé ti ń gbàgbé ẹ̀ ṣùgbọ́n ó ń gbìyànjú ó ń tiraka láti wà relevant kò wá mọ̀nà tí wọ́n fi wà relevant ọ̀nà téèyàn fi wà relevant ni wípé kéèyàn ó ṣiṣẹ́ táyé ò rí mọ́ọ̀yàn kì í ṣe kéèyàn máa pariwo ẹnu lásán ariwo lásán ló kù Gani Adams kù báyìí ariwo lásán náà ní ń pa nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin òun àti ọ̀kan nínú àwọn tí ń pè fún òmìnira ilẹ̀ Yorùbá tí à ń pè ní kí la lè pera wa wọ́n ní a máa pera wa ní agitators mọ́ that is kí la lè pera wa ná self-determination advocates àwa tí a ń béèrè fún òmìnira tiwa fún ìjọba àdáni tiwa fún ìjọba àdáṣe tiwa now ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹni mowó náà ni Yeye Dara lórúkọ ẹ̀ orílẹ̀-èdè Germany ló ti ń ṣàtìpó aáwọ̀ ṣẹlẹ̀ láàrin arábìnrin àti Ìbà Gani Adams Ìbà Gani Adams jẹ́ kan nínú àwọn aṣíwájú tí kìí fẹ́ kí ẹrẹ̀ ó ta sóun lára bó bá ti ń ta sí lára ó fẹ́ gbọ́n dànù kíákíá ẹ rí i pé gbọ́n mi sí omi ò tó ti wáyé láàrin òun àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lára àwọn tí ń gan olóyè Ìgbòho Gani Adams jẹ́ number 1 láàrin wọn níbẹ̀ ó ní Gani Adams ti ń pe àwa kan ní ajá Ìgbòho a ní àwọn ajá ẹ̀ well inú wa dùn láti jẹ́ ajá Ìgbòho ṣùgbọ́n àwa kì í ṣe ajá agbó lórí òkè mọ́ léyìn ajá wa léyìn torí ajá òde tí kì í jẹ́ káká ti lé léyìn là wa ìdí ni pé gbogbo ara ajá kọ́ nílé gbarú ẹ̀ kí gun ọ̀wọ́lé kájọ́ mọ́gbo bí èèyàn bá ń tan rẹ̀ lókù gbogbo ara ajá kọ́ ló lè gbà á ohun tó Ìbà Gani Adams ń fẹ́ ó ní pé kájẹ́kọ́ jẹ́ number 1 nílẹ̀ Yorùbá number 1 lórí ìwé number 1 lórí ẹnu kì í ṣe number 1 lórí iṣẹ́ because Ìbà Gani Adams ò níṣẹ́ kankan tó fẹ́ ṣe fúnra Yorùbá ju iṣẹ́ tó fẹ́ ṣe sápò ara ẹ̀ lọ and mo lè fi lè ṣe part 1 bí bẹ́ẹ̀ kó ti ń bá padà wá màá wá sí bólóyè Gani Adams ṣe ń gbowó káàkiri àwọn orílẹ̀-èdè tọmọ Yorùbá wà iye tí ń gbà lọ wọn màá ṣe láwẹ́láwẹ́ so kí Ìbà Gani Adams àti àwọn ìsọ̀ǹgbè rẹ̀ àwọn elégbèrò rẹ̀ àwọn agbẹnusọ ẹ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ wípé àwọn mọ̀ọ́rọ̀ sọ lẹ́yìn rẹ̀ kí wọ́n tètè mèsì ọ̀nù and again kí wọ́n yé threaten arábìnrin yẹn mọ́ because wọ́n threaten ẹ̀ wọ́n fi kú threaten ẹ̀ wọ́n foríṣiríṣi nǹkan threaten ẹ̀ bí wọ́n ṣe ń pòwe ni wọ́n ń pàṣàmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń fọwọ́ ẹ̀ gbáyà pé táwọn ó ṣe sí lélẹ́yìí àkọ́kọ́ bó bá wá Nàìjíríà wọ́n ti ẹ̀sọ́ ní sọ wípé àwọn mọ ìrìn àjò ẹ̀ àwọn mọ ọmọ ẹ̀ àwọn mọ nǹkan àwọn mọ gbá àwọn máa wo lélẹ̀ tó túmọ̀ sí wípé Ìbà Gani Adams ó ní ọ̀fẹ́ káwọn ọ̀rẹ́ yọta léhun òun ló ń ti àwọn èèyàn kan láti sọ̀rọ̀ lóòótọ́ ìfẹ́ téèyàn ní sí èèyàn nígbà míì ó lè jẹ́ kéèyàn ó gbèjà èèyàn láì rán níṣẹ́ ṣùgbọ́n àìmọṣẹ́ kọ ọmọrogùn ní jẹ́ kó torí bomi gbóná bó bá jẹ́ àkọ́kọ́ ni ìbá da bó bá jẹ́ èkejì ni ìbá sàn ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kínní tó ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì kì í ṣèèṣì mọ́ ní ti ń bẹ nínú èèyàn òun náà ni Ìbà Gani Adams ń ṣe now kó tó di pé màá tiẹ̀ sọ̀rọ̀ síwájú bóyá kí n kọ́kọ́ play ọ́díò tí wọ́n sẹ́ndì sí Yeye Dara tí ọfà yanpanyanrin ọ̀hún tí wọ́n ń sakuléètì lórí ẹ̀rọ ayélujára Yorùbá sì ní àìtètè pé kan àrókò ní kéńké ìní fi dàgbà tí fi béèrè ẹbọ bá a bá dákẹ́ tààrẹ ní báni dákẹ́ ni kò tó nǹkan fìlà àwọn ará abẹ́ kò pẹ́ kí
kò tó nǹkan ni kì í jẹ́ kó máa lágbẹ̀dẹ ọlọ́kọ̀. Bàbá ní akọ aṣọ sí wèrè lọ́rùn yóò lu aṣọ ọ̀hún gbó yóò lu aṣọ ọ̀hún ya. Bàbá ní ká máa wẹ Ìbà Gani Adams síbẹ̀ yóò mọ̀ bà nǹkan jẹ́ síwájú àti síwájú sí ni. Number 1, Ìbà Gani Adams ò yàtọ̀ sólóṣèlú. Ìkòkò ọbẹ̀ rẹ̀ òní ń dọ́gbọ́n tó ń ṣe. Ntí Gani Adams ń fẹ́ òun náà ni wípé kí àwọn olóṣèlú kan kí wọ́n rí gẹ́gẹ́ bí aṣíwájú lórí ètò ààbò, kí wọ́n wá pé ok àwọn ọmọ ẹ̀yìn ẹ̀hún gbàyè báyìí bá wa kó wọn jọ. Gani Adams lè kó wọn jọ kó mọ̀ fún ṣíṣì náà kó gbowó kádàrá àtẹ̀mí wọn kó gbà sápò. Irú èèyàn tí Ìbà Gani Adams jẹ́ nìyẹn. Ẹnu tí ọmọ dán òun náà ni wípé mo níye sọ́jà báyìí mo níye àwọn ọmọ ẹ̀yìn báyìí ọmọ ẹ̀yìn mi tó 5 million ọmọ ẹ̀yìn mi tó 10 million ńbo làwọn ọmọ ẹ̀yìn ọ̀hún wà? Kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ Yorùbá Nation? Abọ́rọ̀ lẹ Yorùbá ọ̀kàn wọn ni. Now kó tó di pé màá tẹ̀ síwájú màá kọ́kọ́ play voice note yẹn. Lẹ́yìn ẹ̀ á wá sọ irú Ààrẹ Ọ̀nà Kakanfò tá Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́, irú Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams jẹ́. Kọ́ mọ́ gbèrè gẹ̀ẹ́sì áyán kọ́ mọ́ kàrámọ̀ ipò tó wà ju bóun gangan ṣe wà lọ because ilá tó bá fẹ́ ga jonírè àtẹ̀ká ni lágbára Ọlọ́run. Ṣebí èèyàn ní bẹ lẹ́yìn orò lóró ń kó yànmọ̀yànmọ̀, èèyàn ní bẹ lẹ́yìn ọba la ṣe ń pè lálẹ́ ìbá. Ọ̀rọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò sẹ́yìn ó ti kúrò láàrẹ Ọ̀nà Kakanfò ayé àtijọ́, kò sí ti jẹ́ bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí ajá agbómọ̀lé yín ni, Ààrẹ Ọ̀nà Kakanfò tí ò lágbára kankan ni. Well mọ̀ ń bọ̀ ná kó tó di pé wọ́n sọ̀rọ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé kì í sàárèrè sọ làkàndá ń sọ àkàndá mọ nǹkan tí ń sọ. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sẹ́ǹdì sí ọmọbìnrin ọ̀hún. Olórí burúkú ọmọ àlè dárọ̀ aṣẹ́wó gbogbo jami olórí burúkú Ààrẹ òfò tó ṣe tó mẹ́kọ́ máa ṣe láyé òdìdá òní sóríire òní kú síbi tẹ́rù ẹ̀ bá wà ṣọ́kú olórí burúkú tó ṣe lélẹ́yìí tí ó pín mẹ́mbà wa tó fi fi ẹ́ sílẹ̀ ọmọ kan ṣoṣo tó ti bí nílùú òyìnbó lásẹ̀sì sí olórí burúkú lọ́bọ̀ tán ká sùúrù ṣe bí gbogbo ọkọ tó ń ṣe láti jọjọ ẹ lẹ́nu pé káàrẹ̀ lè ṣe sí ẹ kọ́ lè fẹ́ ẹ lọ́jọ́ pariwo àríwẹ̀kọ̀ ó bá ti sọ̀rọ̀ olórí burúkú tó bá ti jáwọ́ lọ́rọ̀ ọ̀rọ̀ Ààrẹ báyìí ikú ló máa gbẹ̀yẹ ó máa ṣẹ̀ sí kéèyàn yẹ ni ọ̀dẹ̀ ní tẹ́lẹ̀ lérí sọ́ni gbogbo ibi tí àwọn ọ̀gá ẹgbẹ́ yìí sí òun ló máa gbẹ̀yìn sí olórí burúkú Ààrẹ olórí burúkú somebody ọ̀lọ́lọ́ gbogbo agbára tó ní kó lọ sí Republic of Benin kó lọ gba Sunday gbòsílẹ̀ ayé máa bàjẹ́ ni gbogbo ìbáwọ̀ táyé máa bàjẹ́ ẹ̀ ní sóríire ọ̀lì sóríire tọmọtọmọ ọ̀lì sóríire ọmọ àṣẹsí ni ọmọ tẹnìkan wà ní ọ̀lì jẹ́ ènìyàn ilẹ̀ bá lálù ọmọ àgbẹ̀ ẹ̀mí ni tọ́ba ní gbogbo kẹ́dákẹ́dá tí wọ́n fi wá iṣẹ́kíṣẹ́ tọ́lé ọ̀lì gbọ́ tọ́lé ọ̀lì jẹ́ ọlọ́rọ̀ àjẹ́ ọ̀lì burúkú bá jẹ́ tẹ̀lé ọ̀lì sóríire ọmọ àkókò ẹ̀sìn ni ìwọ ní users òṣì yìí olóyìn burúkú ọwọ́ tó ṣe bá jẹ́ ènìyàn Ààrẹ ló tẹnumọ́ kí n tó lépa wọ alálẹ̀ máa gbé ẹ̀mí ni gbogbo ọdún mọ́lẹ̀ pátá ọmọ gbé ẹ̀mí ni ọmọ gbé ẹ̀dẹ̀ ọmọ ẹ̀dẹ̀ tẹ̀jẹ̀ báyìí ọmọ àgbẹ̀dẹ̀ rẹ̀ olóyìn burúkú somebody ìyẹn máa bàjẹ́ kò ní dá fún ẹ tó bá ti bí yàrá kú bàbá rẹ̀ dá bàbá Nàìjíríà kò ní dá fún ẹ òfòlọ́mọ ẹ̀kọ́jọ òfòlọ́mọṣẹ́ bastard animal aṣẹ́wó bastard olóyìn burúkú somebody olóṣì aláyéyúnú aláyébàjẹ́ gbogbo àtọ́ ti bẹ́ẹ̀ sí lọ́dọ̀ bá ayé ti bàjẹ́ olóyìn burúkú má lọ wọlé ṣe máa kílẹ̀ mọ́ fún ẹ olóṣì Ààrẹ ní kò máa wọ́n máa ṣòfò dànù ní olóyìn burúkú. Well kó tó di pé Àkàndá sọ̀rọ̀ síwájú kẹ́mẹ́ sọ wípé ọ̀gbẹ́ni wàhálà ẹ̀ pọ̀ díẹ̀ ẹ̀kí lọ́kàn àbí bákan tilẹ̀ rí ló jẹ́ kí n play voice note yẹn fún yín ká ẹ lè mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ní pàtó gan. Now mo ní àsọ̀rù Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ìbà Gani Adams jẹ́ lọ́pọ̀ ìgbà Ìbà Gani Adams máa ń tẹnu mọ́ wípé ààrẹ tó ń kì í dédé jagun and again ìgbà tí yóò dọ́gbọ́n yẹ ìjàngbọ̀n lẹ̀ ó ní ààrẹ Ọ̀nà Kakanfò kì í lọ sójú ogun pé ìgbà tá ààrẹ máa ń lọ sójú ogun bóyá ìgbà tí ogun bá ti parí tàbí káàrẹ ọkàn fún wọn ní instruction kì í ṣe pé bóyá ààrẹ máa ń lead ogun.
ṣùgbọ́n nínú ìtàn àti àrọ́bá tí àwa gbọ́ ohun tá a mọ̀ ní wípé Aláàfin Ọ̀yọ́ ní sígun fáàrẹ. now wọ́n parọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ Aláàfin làárẹ Ọ̀nà Kakanfò ní Gani Adams jẹ́. bóyá tí ó bá gbọ́ ẹ bá ń sọ fún dáadáa wípé Ààrẹ Ọ̀nà Kakanfò Ọ̀yọ́ ńlọ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò rẹ̀ ò dé Ìbàdàn because kò láṣẹ tó fẹ́ pa fẹ́nì kankan Ìbàdàn, kò láṣẹ tí yóò pa fẹ́nì kankan lé Ifẹ̀, kò láṣẹ tí yóò pa fẹ́nì kankan lóńdó tàbí lákúrẹ́. ó tún lè lọ pàṣẹ ní Arigidi Àkókó. Arigidi Àkókó yìí awuyewuye ń bẹ lórí ẹ̀ wípé àwọn Fúlàní ni wọ́n ń jọba ń bẹ̀. ǹjẹ́ morúkọ oyè ọba Arigidi Àkókó Sákì ni wọ́n ń pè é, Zaki Zaki ò ní wọ́n ń pe ọba Arigidi Àkókó. àwọn àhesọ̀rọ̀ tí wọ́n ń sọ ni wípé apá kan Fúlàní apá kan Yorùbá gan làárẹ̀ ní Gani Adams. well ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ lọ lónìí. ibi tí mo fẹ́ lọ òun náà ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ní ààrẹ kì í bá Aláàfin gbé Ọ̀yọ́. yes láyé ìgbà yẹn pé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í lọ sójú ogun irọ́ ńlá pátápátá nìyẹn. Ààrẹ Ọ̀nà Kakanfò ìtàn táwa gbọ́ wọn a máa lọ sí ojú ogun. in fact Ààrẹ Ọ̀nà Kakanfò gan lálàáfin máa ń sígun fún oníyọ̀ká wọn ọmọ ogun ẹ̀ sẹ́yìn. ìgbà tí Gani Adams yóò múrọ́ tí yóò mólè mọ́lẹ̀ ó ní tààrẹ bá fẹ́ lọ sójú ogun gan ó gbọ́dọ̀ ní 1700 soldiers tí yóò tẹ̀lé lọ. ó ní 800 soldiers wọ́n gbọ́dọ̀ wà níwájú, another 800 soldiers wọ́n gbọ́dọ̀ wà lẹ́yìn. lélẹ̀ tó túmọ̀ sí wípé ọmọ ogun ẹgbẹ̀rin àti ẹgbẹ̀rin lẹ́yìn, ẹgbẹ̀rin wájú ẹgbẹ̀rin lẹ́yìn ni wọ́n ó síwájú tí wọ́n kẹ́yìn. ọ̀lẹ Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn. Ààrẹ Ọ̀nà Kakanfò wà láàrin nígbà tó bá ti fàwọn ẹni ẹlẹ́ni rúgbó tán. ó ní kì í dẹ̀ sí ọmọ ogun lásán bí kì í ṣe àwọn ọmọ ogun tó jẹ́ pé wọ́n lágbára, wọ́n lè yí padà sí nǹkan tó bá wù wọ́n, pé kí wọ́n dẹkùn, kí wọ́n dàmọ̀tẹ́kùn, kí wọ́n di kìnìún, kí wọ́n di kòkò, kí wọ́n di ìnàkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ǹjẹ́ àríru wọn mọ́? àríru wọn mọ́. kò sírú alágbára bẹ́ẹ̀. mélòó nú ọmọ OBC ló lè yí padà sí nǹkan míì? mélòó nú wọn ló lè láfẹ́ẹ̀ rí? àyè parọ́ tanra wa. Ààrẹ Ọ̀nà Kakanfò gan láfẹ́ẹ̀ rí. bọ́bá láfẹ́ẹ̀ rí awakọ́lá ẹ̀sẹ̀ sọ fún pé ó yá ojú ogó yá, bàbá ò ní nǹkan kan lọ́wọ́ mọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò ti dà ààrẹ fashion recognition ní wákàkiri ìlú òkè òkun. bí yóò ṣe sọdún olókun rẹ̀ ní bàbá ń falẹ̀ mọ́ káàkiri. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò kan Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ̀yin tẹ́ ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ wá dá sọ̀rọ̀ Yorùbá nation, ẹ̀yin morí bá wí. yes ẹ̀yin morí bá wí. kò sẹ́jọ́ lẹ́wọ́ ẹni tó sùn yẹ̀rẹ̀ láì kífà, ẹni ó fi Ṣàngó sun rárá ló jẹ̀bi. òrùka wúrà làárẹ̀ tẹ́lẹ̀ ní mú ẹlẹ́dẹ̀. ìgbà táàrẹ sọ wípé oyin lọ sójú ogun igbádogóje rọ̀ wájà, ẹ bá ń bí léèrè ẹni tó kù níbẹ̀ kóhun tó jà rẹ sọ lójú ogun rí. MKO Abíọ́lá sọmọ bá ti mú pistol lásán ká tó sọ pé yóò gbébọn pàtó. kí lọ́kàn bàbá oní bàbá oyè ìdánilọ́lá láàrin Ọ̀nà Kakanfò sí i. so wọ́n ti fi Gani Adams jẹ́ a lè sọ wípé wọ́n fi compensate ẹ̀ fún nǹkan tó ṣe láyé June 12. káàrí ọmọ wa fọkàn sí wípé torí pé wọ́n fòǹjà Ààrẹ Ọ̀nà Kakanfò tìlú Ọ̀yọ́ ló ń ṣe lágbára káàkiri ilẹ̀ Yorùbá. ìgbà tí ó gbẹbọ rẹ̀ kọjá oríta tẹ́lẹ̀ wọn ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọ́ba kankan la fi wé fún un pé kọ́mọ́ refẹ́ o. èmi ò pé kí Gàmbàrí ọmọ sùn rárá. bí ọba ti kìyẹ̀rú ọ̀kín tí òkè kò yẹ ẹ̀ sọ kò ní nǹkan kan ṣe lọ́dọ̀ mi. kọ́mọ́ lọ sáàfin Ọ̀ọ̀ni Ifẹ̀ bí ọba ti ní dọ̀bálẹ̀ tí ò ní tẹríba fọ́ọ̀ni. níta wí fún gbà náà nu ìbá lọ Ọ̀yọ́ kó rí bàbá Aláàfin kọ́nà rókì wọn ẹran ọba ló fi so ọba jẹ. a jẹ́ pé ntí baba jẹ ló yó baba. now ìkìlọ̀ lélẹ́yìí fún Gani Adams kó pe bó ṣe pe àwa ní ajá Sunday Igboho kó náà ó pe àwọn ajá ẹ̀ sọ́dọ̀ wípé
dẹ́dẹ́ mìíràn ó ègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe bọ́ tẹ́ ẹ rọrùn kó gbà fún mi bí ọ̀tẹ́ ẹ rọrùn kó ọmọ gbà fún ẹ̀wọ̀ rómọ̀. ẹ ǹlẹ́ sá o ààrẹ Ọ̀yọ́ ẹ bá wa sọ fáwọn ajá yín tí ń gbó wípé kí wọ́n gbó mọ́ níwọ̀n kí yìn wọ́n má bàa yọ. dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí ṣùgbọ́n náà tí wọ́n ń dá sétọ́ bá jò ságbára wọn ka. àrà òkìtì ò ṣeé dá wọlé ọ̀bọ kó o tó dá kan ọ̀bọ ti dá 1000. ẹjọ́ wẹ́wẹ́ ò ṣeé dára níwájú oró wa kó o tó wí kan àti wí mẹ́jọ. ẹni tí arábìnrin ti ń sọ̀rọ̀ ẹ ti rí pọ́rọ̀ ajé ní í ṣe ní sọ̀rọ̀ bí ẹni tó máa kú tò nítọ̀la. ẹ ti rí i pé ẹ̀mí tí ẹ gan ò jákè mọ́. so ọ̀rọ̀ mélòó lèèyàn sọ sírú ẹ̀ èèyàn gbọ́dọ̀ bá rú ẹ̀ jà olókè ilẹ̀ ni olókè ilẹ̀ ń ròde ìyá rẹ̀ ni àmọ́ bẹ́ẹ̀ nìkan kan já o ta ló lè dámú tẹ́lẹ̀. so ká pàrọwà àbí ká kìlọ̀ fún Ìbà Gani Adams wípé kí wọ́n yé tírẹ̀tì Yèyé Dárà kí wọ́n yé fi kó wa káàkiri ọwọ́ ní síwájú ojó gẹ́ngẹ́ àlò ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ ní sánmilé fógun ogun ní fa ogun àṣẹ ìdúró àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà dàtàn àlọ́ lélẹ́yìí ti síwájú ìjà bí bẹ́ẹ̀ kọ́ bẹ́mi Àkàndá bá tún padà wá kò ní í jà lọ mọ́. ọ̀lẹ l'Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí tá a ní yìí ààrẹ tí ò sí gbọ́kànlé ni o ààrẹ tí yóò tà wá lójú ọ̀nà ni o fat ni mo ń sọ fún yín. ṣe rántí ń tọ́sẹ̀lẹ̀ lọ́wọ́ níjó ní nígbà tí ń lọ sáré gidi àkókò tó káwọn ọmọ OPC lẹ́yìn ṣe é mọ iye ẹ̀mí tó ṣòfò ń bẹ̀. olóyè Sunday Adéyẹmọ sí rálì ní gbogbo ilẹ̀ Yorùbá ẹnìkan kan ò yọkú ẹnìkan kan ò yọ sọnù àṣeyọrí yẹn ń ká wọn lára wọ́n ń jowó àṣeyọrí yẹn lábẹ́lẹ̀ òní wọ́n ṣe ń ẹnjìníà oríṣiríṣi àwọn èèyàn kí wọ́n mọ̀ takò wá kí wọ́n mọ̀ bú wa. ẹ rí wípé arábìnrin tó sọ̀rọ̀ kì í ṣe Yèyé Dárà nìkan ní ń bá wí Yèyé Dárà ló fi sórí ọ̀rọ̀ ni gbogbo wa ní ń bá wí gbogbo wa ní ń sọ̀rọ̀ sí gbogbo wa ayé gbogbo yín máa bàjẹ́ ni ṣé ìwọ lọ́ọ́ bá yé wa jẹ́ ìwọ kọ́ lọ́lọ́run tó dá wa tọ́lọ́run bá ta yé wa ṣe wú àyò láti sọ pé ayé ẹnìkan máa bàjẹ́. so Yèyé Dárà fi ọkàn rẹ balẹ̀ Ọlọ́run wà nípa tiwa gbogbo ọmọ Yorùbá ń bẹ nípa tiwa ìdí ni wípé ogun yìí kìí ṣe tiwa ogun yìí kìí ṣe tiwa ogun yìí kìí ṣe tiwa ṣùgbọ́n t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun tó yí ọ̀ká yeye má bẹ̀rù ṣàdúró jẹ́ bóyá ogun Gani Adams ní ọba tó gbọ́ tí àná tó sọ àná dọ́lọ́mọ àbá ò ṣe é ságbà gbọ́ ogun ayé rẹ̀ ò mo ní t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ogun yìí kìí ṣe tiwa ogun yìí kìí ṣe tiwa ogun yìí kìí ṣe tiwa ṣèbí t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni ìlú Yorùbá land tó wù ọba ọ̀run èéṣe tẹ́ ó fi kú sórí ìyàn yìí o ẹran tí Samaria orílẹ̀-èdè ńlá àràbò ti tóbi tó ìyàn náà mú níbẹ̀ débi tí wọ́n ń pọmọ jẹ ṣùgbọ́n Ọlọ́run wa ó wọlé látọ̀run wá ó yí ìgbà wọn padà o wọ́n ń jẹ wọ́n tó ń mu Yorùbá land má bànújẹ́ ogun ayé rẹ̀ o ogun Fúlàní o ogun Gani Adams o ṣebí t'Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ni kì í ṣe pa kórìíra olóyè Gani Adams lásán bí kì í ṣe torí pé kò fi ìfẹ́ Yorùbá ṣàkọ́kọ́. Tèmi Àkàndá ọ̀rọ̀ bá fẹ́ràn Bọ́lá Ahmed Tinubu kì í ṣe nítorí nǹkan méjì torí wípé kò fi ti Yorùbá ṣe àkọ́kọ́ ni. ìkórìíra ẹyọ kan tí mo kórìíra Bọ́lá Ahmed Tinubu nìyẹn ká ní gbogbo nǹkan tí ń ṣe ó bá jẹ́ kí Yorùbá ó jẹ́ number 1 kọ́rọ̀ Yorùbá ó jẹ́ number 1 honestly àbá fẹ́ràn rẹ̀. gbogbo àwọn nǹkan tí ń lọ sí lókè ọya ṣe kárí mi ní ilẹ̀ Yorùbá ló yẹ kó ti bẹ̀rẹ̀ ṣe rántí ọ̀pọ̀ ọjà ló jóná ilẹ̀ Yorùbá tí ò fún wọn ní sísì Ọlọ́run fún wọn lówó lókè ọya coronavirus tó lọ lockdown gbogbo ayé ní fáwọn èèyàn lóúnjẹ Bọ́lá Tinubu ò fún wa ní nǹkan kan Ọlọ́run pín ráìsì lókè ọya ṣùgbọ́n tásìkò ìdìbò bá dé Bọ́lá Tinubu ọmọ hárẹsì yọmọ háwó fáwọn èèyàn láti wá dìbò well
àkàndọ̀rọ̀ Awíkonko ọ̀tán lẹ́nu okùn kú àgbà. Ìbà Gani Adams èèyàn kọ́ ní béèrè fún ọ̀wọ̀ àti àpọ́nlé, èèyàn ṣiṣẹ́ fún ni. bọ́ bá já wa lẹ́yìn sà ká ní ọ̀rọ̀ Yorùbá ló mú mọ́láyà yín because ẹni wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò dá yín lọ́lá láti compensate yín fún tẹ́ ẹ ṣe fúnlẹ̀ Yorùbá ni. èmi ò rí nǹkan kan tó ṣe fúnlẹ̀ Yorùbá yàtọ̀ sí ọ̀rọ̀ June 12 gbogbo wa náà la dẹ̀jọ́ dá sí OPC gbogbo wa la jọ ṣe ní táìmù yẹn. lẹ́yìn ìgbà tí wọ́n ti arrest yín òun náà ni agbára ti pin, òun náà ni ẹ̀ ti kópa kankan mọ́ lọ́jẹ́ pé gbogbo ntẹ́ tún wá ń ṣe ń gbà yẹn